ìròyìn ayọ̀ ní olórí oko orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn ààrẹ orílẹ̀-èdè United States of America tó tún jẹ́ ààrẹ tí gbàgbọ́ wà pé òun ló lágbára jù ní gbogbo ayé ìyẹn ààrẹ Donald Trump ìròyìn ayọ̀ ló fún gbogbo àgbáyé àti gbogbo ọmọ Nàìjíríà lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí í ṣe ọjọ́ 15 nínú oṣù karùn-ún ọdún yìí the 16th of May 2026 nígbà tí Donald Trump tó mà tú àṣírí wípé nípasẹ̀ àjọṣepọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà àwọn ti pa gbajúgbajà ọ̀gá àwọn afẹ̀míṣòfò tí ó jẹ́ ọ̀gá àwọn afẹ̀míṣòfò ẹgbẹ́ Islamic State of Iraq and Syria èyí tí wọ́n ń pè ní ISIS ìyún Abu Bilal al-Minoki tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí wọ́n ti dé bá Abu Bilal al-Minoki àti wípé ilẹ̀ adúláwọ̀ gan yóò sinmi táwọn orílẹ̀-èdè Amẹ́ríkà náà tí wọn yóò sì sinmi fún wàhálà tí Abu Bilal al-Minoki tí ó fà káàkiri àgbáyé. ẹ rántí pé bí wọ́n bá ń sọ ọ̀kan lára àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tó burú kọjá sísọ tí àwọn èèyàn tó sì bẹ̀rù ẹ̀ àwọn mà ní ọ̀kan pàtàkì ní Abu Bilal al-Minoki tẹ̀sí ń wí yìí ọ̀kan pàtàkì ní ẹgbẹ́ Islamic State of Iraq and Syria ìyẹn ẹgbẹ́ ISIS tó sì jẹ́ pé àwọn ló ń da gbogbo ayé láàmú tán wá ní ẹ̀ka káàkiri ṣùgbọ́n ẹni tó wá jẹ́ igbákejì ọ̀gá àgbà fún ẹgbẹ́ ISIS ọmọ Nàìjíríà wà mà ní òun Abu Bilal al-Minoki yìí ọmọ bíbí ìpínlẹ̀ Borno ni ṣùgbọ́n tó jẹ́ pé ó ti wá lágbára débi pé gbogbo ayé ni wọ́n ti bẹ̀rù ẹ̀ tó jẹ́ pé lọ́dún 2023 lórílẹ̀‐èdè Amẹ́ríkà náà kéde wípé ọ̀daràn látàwọn wá tó jẹ́ pé báwọn bá rí pa nǹkan ńlá ni yóò jẹ́ fún àwọn ṣáò lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tí ó kọjá ó ní Donald Trump ló máa kéde fún gbogbo ayé wípé amàbáríkà kú oríire tó wọlé dé yìí o àwọn ti padà rí Abu Bilal al-Minoki àwọn ti padà rí pa o ní orílẹ̀-èdè Nàìjíríà tó ṣàpamọ́ sí. Trump wá jẹ́ kó di mọ̀ pé kì í ṣe orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan ló dá Minoki pa o wọ́n ní àjọṣepọ̀ àwọn sójà Nàìjíríà àti àwọn ọmọ ogun Nàìjíríà ni. Bẹ́ẹ̀ ni Donald Trump tó wá dúpẹ́ lọ́wọ́ ìjọba Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé wọ́n máa ṣe gan wọ́n kù fọmọnìyàn ṣe ó ní àgbájọwọ́ tó sọ̀yà o àjòjì ọwọ́ kan báyìí kò gbẹ́rù lórí nítorí pé bí ìjọba Nàìjíríà bí ò bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ò lè rí Abu Bilal al-Minoki àwọn ò lè rí pa. Trump wá jẹ́ kó di mọ̀ pé Abu Bilal ó wá sápamọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà ó rò pé àwọn ò mọ gbogbo bó ṣe ń lọ kò mọ̀ páwọn ń ṣọ́ òun tó sì ní